إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد adúpẹ́ fún Ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òbí wa k'Ọlọ́run kó bá wa mójútó wọn àti gbogbo àwọn àfọ́ alápapọ̀ náà. Pẹ̀lú ògo Ọlọ́run, nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lénìí òun náà ni ọ̀rọ̀ nípa gbígba ẹ̀bùn àbí gbígba oúnjẹ lọ́wọ́ àwọn Christian nígbà tá bá ń sọdún wọn, bóyá nígbà ọdún Christmas àbí nígbà New Year tá bá gbóúnjẹ fún wa àbọ̀ fún wa ní ẹ̀bùn nǹkan ọdún. Ṣé a lè gbà gẹ́gẹ́ bí mùsùlùmí àbí àlẹ́tọ̀ láti gbà? Kí ni Islam sọ ń pa ẹ̀? Kí làwọn àfáà Islam sọ ń pa ẹ̀? Nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lẹ́nu yẹn. Àkọ́kọ́ a gbọ́dọ̀ mọ̀ pé àwọn kèfèrí, àwọn tó wọ́n ń ṣe ẹlẹ́sìn Islam, ẹni tó bá ti ṣe Islam so kèfèrí ni wọ́n. Àwọn kèfèrí wá pín sí méjì. Àwọn tó ń bọ òrìṣà, tó ń bọ igi, tó ń bọ ọ̀pẹ, àti àwọn Christian àti àwọn ẹlẹ́sìn Judaism, àwọn Jew. So àwọn Christian àtàwọn Jew ìdájọ́ tí wọ́n yàtọ̀ sí àwọn kèfèrí yòókù. So àwọn kankan bẹ tí Islam, àwọn àṣepapọ̀ kan bẹ tí Islam gbà wá láyè ká bá àwọn Christians àtàwọn Jews ká bá wọn ṣe, tí Islam gbà láyè ká bá àwọn ẹlẹ́bọ yòókù ṣerú ẹ̀. Nínú ẹ̀ náà ni bóyá ká jẹun wọn àbí ká fẹ́ ní ara wọn. Bọ̀ ilé ìta fẹ́ gbé ẹ̀wò lè yìí náà ni ká gba oúnjẹ tó máa gbé fún wa nígbà ọdún wọn. Tá bá lọ wọnú Suratu Al-Ma'idah ayé ẹlẹ́ẹ̀karùn-ún, Ọlọ́run bá ń sọ ń bẹ̀ báyìí pé A'udhu billahi minash shaytanir rajim. Al-yawma uhilla lakumut tayyibat wa ta'amul ladina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum. So Ọlọ́run bá ń sọ ń bẹ̀ pé èní o níjọ́ náà lọ́hùn tí àyà náà sọ̀kalẹ̀, gbogbo tó jẹ́ tó má nǹkan tó dáa Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ jẹ, gbogbo tó bá ti jẹ́ tó dáa. Lára tó wá dáa tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ yìí òun náà ni oúnjẹ àwọn ahlul kitab, àwọn tá a fún ní tírà. So àwọn náà làwọn Christians àtàwọn Jews. Ọlọ́run ní oúnjẹ wọn tí wọ́n bá sè àbí ẹran wọn tí wọ́n bá dú ó lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ jẹ, gẹ́gẹ́ bó jẹ́ pé tí yín náà lẹ́tọ̀ọ́ fún àwọn náà kí àwọn náà ó jẹ. Ìpìlẹ̀ lélẹ́yìí nínú bá ṣe máa bá wọn Christian àtàwọn Jews lò papọ̀ nípa oúnjẹ wọn tó bá gbé fún wa àbí ẹran tó bá dún tó wá gbé fún wa, ó ní pé ó ní ẹ̀tọ́ ká jẹ, kò sí nǹkan tí ó burú ń bẹ̀. So ní tí Islam sọ ìpìlẹ̀ nìyẹn. Àwọn afọ́ni tafsir wọ́n jẹ́ pé wá pé lára ìdí tọ́lọ́run bá fi ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká jẹun àwọn ahlul kitab, àwọn Christian àtàwọn Jews, òun ni pé Ọlọ́run fi ṣe ìdẹ̀kùn fún wa ni likathrati mukhalatati muslimina ahlal kitab falaw harrama Allahu alayhim ta'amahum la shaqqa dhalika alayhim. Torí pé ìbáṣepọ̀ àwa àti àwọn ahlul kitab ó máa ń pọ̀ gan. Níwọ̀n ẹjẹ́ ká wo Nàìjíríà lápèjúwe, fámìlì mi wà, mùsùlùmí wà ń bẹ, Christian wà ń bẹ, ibòmí wà, gbogbo àwọn níbọ̀ ẹ̀ Christian ni wọn. So àṣepọ̀ ó máa bẹ láàrin wọn, pẹ́jọ́ pé Islam ò ń ṣe ẹ̀sìn kí ò kí ń báyàn ṣe. So ìyẹn ló fà tọ́lọ́ bá fi ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká jẹun wọn, kó bá má fi ní wá lára tọ́lọ́ bá ṣe léwọ̀ pé ká jẹ oúnjẹ wọn. So nǹkan tí àwọn àfáà sọ nìyẹn. So ìpìlẹ̀ nìyẹn nípa pé ó lẹ́tọ̀ọ́ kí a gba oúnjẹ wọn. Ẹ wá rí oúnjẹ tí wọ́n bá, so ìpìlẹ̀ lélẹ́yìí kò sí nǹkan kan nínú Quran tó sọ pé a lè jẹun wọn. Bọ́yá wá rí oúnjẹ tí wọ́n bá ń sè nínú ọdún àbí ẹ̀bùn tó máa fún wa nígbà ọdún, ṣé a lè gbà àbí a lè gbà? Nítorí pé ọjọ́ ọdún yẹn ó yàtọ̀ sí ọjọ́ lásán, torí pé ọdún lára ẹ̀sìn ló wà. So ìyẹn ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn báyẹn. Ṣáwá lè gbádùn oúnjẹ yẹn ká jẹ, àbí rẹ̀ kò tó wá fún wa ṣá lè gbà ká ṣàǹfààní pẹ̀lú ẹ̀. Tá bá lọ wo
àwọn àtàrò àwọn sọ̀hábà àwọn ọ̀rọ̀ tán pa látọ̀ àwọn sọ̀hábà gbogbo ẹ fi yé wa pé ó lẹ́tọ̀ọ́ ká gbarú oúnjẹ bẹ́ẹ̀ àbí rẹ́ẹ̀bù tó máa fún wa ká sì jẹ́ ká lò kò sí tó burú mbẹ̀. àtàbálọ́wọ́ nù Sunan al-Kubra ti Imam Bayhaqi so atharu kan wà ńbẹ̀ tó jẹ́ kó máa yé wa pé Sayyidina Ali khalifa ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn Ànábì wa Muhammad wọ́n gbé ẹ̀bùn kan wá fún so nígbà tí wọ́n gbé ẹ̀bùn yẹn wá fún wọ́n bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ̀bùn kí leléyìí wọ́n wá ń sọ fún Sayyidina Ali wípé èní ni ọjọ́ Nairuz yẹn òun ni ìbẹ̀rẹ̀ ọdún lọ́dọ̀ àwọn Persia àwọn Iran títà mọ̀ sí Iran lẹ́nu nígbà náà lọ́hùn Májúsì ni wọ́n sọ ẹbọ iná náà ń sìn nígbà náà lọ́hùn wọ́n ń ṣe mùsùlùmí so wọ́n gbé ẹ̀bùn yẹn fún Sayyidina Ali sì gbà ẹ̀bùn ọdún wọn dẹ̀ ni wọ́n sọ ọdún New Year wọn Sayyidina Ali ó gbà wá gẹ́gẹ́ bí Imam Bayhaqi ṣe gbàdúrà yẹn wá nínú Sunan al-Kubra. Bẹ́ẹ̀ náà ni nínú ẹgbà wá mi tí Ibn Abi Shayba gbà wá nínú Musannaf wọ́n ní arábìnrin kan náà bèèrè lọ́wọ́ Sayyida Aisha ó ní àwọn èèyàn àwọn kan náà àwọn Májúsí náà tó ń bọ iná ó ní wọ́n tó bá ń ṣe ọdún wọ́n máa ń bùn àwọn ní ẹ̀bùn ó ní sẹ́kà wọn gbà Sayyida Aisha wá ń sọ fún ẹni náà báyìí pé amma ma dhubiha lidhalika al-yawm fala ta'kulu walakin kulu min ashyarihim ẹ̀bùn tó máa fún yín èyí tó bá jẹ́ pé wọ́n du nǹkan tó máa du ẹran tó jọ pé wọ́n á fi sọ orí ọdún yẹn wọ́n du látàwọn tí ọdún yẹn gẹ́gẹ́ báyìí náà ṣe máa ń pa ẹran léyà yẹn nísìn wọ́n á pa ẹran yẹn fún ọdún yẹn Sayyida Aisha ní ẹ má jẹrú yẹn àmọ́ èyí tó bá jẹ́ bí àwọn vegetables àwọn nǹkan míì bóyá bí rice ni tí ó ṣe pé bóyá nǹkan tó dùn ni bí ẹ̀wà ni àbáwọn oúnjẹ míì tó máa gbé wá fún yín Sayyida Aisha ní ẹ̀jẹ̀. Àbáwọn Ibn Taymiyyah nínú tírà àwọn Iqtida'u as-Sirat al-Mustaqim so Ibn Taymiyyah ó mú gbogbo àwọn ẹ̀rí yìí wá ó wá ń sọ ń bẹ̀ báyìí pé ẹgẹ́ bí Ibn Taymiyyah àti sọ́ọ́ lélẹ́yìí ó ní fahadha kulluhu yadullu ala annahu la ta'thira lil-'Eid fi al-man'i min qabuli hadiyyatihim bal hukmuha fi al-'Eid wa ghayrihi sawa' لأنه ليس بذلك إعانة لهم على شعائر كفرهم. Ibn Taymiyyah ní gbogbo ẹ̀rí yìí ó jẹ́ kó máa yé wa pé kò sí ọ̀tọ̀ láàrin ìgbà ọdún wọn àti ìgbà tí kò ṣe ìgbà ọdún nípa ìbò tó bá bùn wa so a lè gbà ní ìgbàkígbà tó bá fún wa lẹ́bùn a lè gbà torí pé gbígbarú nǹkan báyìí kò túmọ̀ sí pé àáfin ràn wọ́n lọ́wọ́ lórí ọdún ẹ̀pọ̀ tó ń ṣe yẹn kò túmọ̀ síbẹ̀ rárá so wọ́n fún wa ní nǹkan ni alábàágbé wa dẹ̀ ni wọ́n a sì gbà kò sí tó burú mbẹ̀. Imam Ibn Taymiyyah tó wá tẹ̀síwájú wọ́n sọ báyìí pé wa innama yajuzu an yu'kala min ta'ami ahli al-kitabi fi 'idihim bi-ibtiya'in aw hadiyya aw ghayri dhalika mimma lam yadhbahuhu lil-'Eid. Ibn Taymiyyah ni ó lẹ́tọ̀ọ́ ká jẹ oúnjẹ àwọn ahlul kitabi tí wọ́n gbé fún wa nínú ọdún wọn àwọn Christians àtàwọn Jews bóyá ara ni ó a lè ra wọ́n yẹ kí wọ́n ń ta ni oúnjẹ tó ṣe fọ́dún ká ní ilé oúnjẹ tó bá wà dùgbò wa nìyẹn àbí wọ́n sì bùn wa ni Ibn Taymiyyah ní kò sí tí ó burú mbẹ̀ tí ìbá ti ṣe pé nǹkan tí wọ́n pa tí wọ́n fi sọ orí ọdún yẹn kí wọ́n pa nǹkan yẹn fi sọ orí ọdún yẹn tó ń jẹ tí ó sì ń ṣe oúnjẹ tí ó jẹ́ wọ̀ fún àwa mùsùlùmí láti jẹ so ó lẹ́tọ̀ọ́ ká gbà ká sì jẹ́rú oúnjẹ yẹn kò sí aburú kankan bẹ̀ kò sí ẹ̀rí kankan nínú Al-Qur'an àbí nínú Sunnah tó tako eléyìí tí a wí pé ká jẹun wa kò sí tó tako rárá ọ̀rọ̀ àwọn Salaf lamuwa yẹn gbogbo ilé ìta sọ yìí a máa ó wà nínú tírà Iqtida'u as-Sirat al-Mustaqim ti Imam Ibn Taymiyyah ó wà ń bẹ̀. Ẹ wá rí àwọn tí wọ́n sọ pé ká má gba ẹ̀bùn yẹn àbí àlè jẹ́ nínú àwọn tí èmi rí pé wọ́n sọ báyẹn ó ní lára àwọn àfáà wa àwọn al-mu'asirun àwọn contemporary scholars
lápèjúwe irú Sheikh Albani àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa Saudiya àwọn àfa Saudi bẹ́ẹ̀ náà ni tabalọ́wọ́ mọ́kíwù Sheikh Salih Al-Munajjad sọ wọn náà sọ ń bẹ̀ báyẹn pé kò lẹ́tọ̀ọ́ kí a gba oúnjẹ yẹn àbí ẹ̀gbọ́n tó máa fún wa. bọ̀ tí wọ́n sọ ìdí tá a sọ pé kò lẹ́tọ̀ọ́ ni pé wọ́n ní torí pé ààrẹ ẹgbà pé yẹn yọnu sí ọdún tó ń ṣe nìyẹn àbí yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ipe yẹn fi encourage wọn lérí ọdún yẹn gbogbo nǹkan tó ń sọ nìyẹn. àkọ́wọ́n tó ń sọ níbẹ̀ gan pé kó mọ́ wa lọ di pé wọ́n máa invite wa síbi ọdún wọn àwọn náà wọn kò wọ́n síbi ọdún tiwa so wo ìdí táwọn afáyín fi ní kò lẹ́tọ̀ọ́ nìyẹn. bọ́tà báwo gbogbo ẹ̀rí wọ̀nyí gẹ́gẹ́ bí tèmi àṣẹ sọ ó ní gbígba irú ẹ̀bùn yẹn ó ní kò túmọ̀ sí pé à ń ràn wọ́n lọ́wọ́ lórí ọdún wọn yẹn o ká gbarú ẹ̀bùn tó bá gbé wá fún wa yẹn kò túmọ̀ sí pé à ń ràn wọ́n lọ́wọ́ lórí ọdún wọn yẹn. bọ̀ ní kókó sá mọ́sálà yìí kò ń ṣe tí ẹnìkan tó wá lẹ́tọ̀ọ́ ẹni tó bá sọ pé tọ́ka gba ẹ̀bùn tó bá fún wa àbí ká jẹun wọn ẹnìkan kò lẹ́tọ̀ọ́ láti wá lé koko mọ́rú ẹnìyẹn àbí ká máa wá búrú ẹnìyẹn torí ìpìlẹ̀ gángan nìyẹn ó lẹ́tọ̀ọ́ kí a gbà kò sí nǹkan kan tó takò nínú Islam so ẹnìkan kò sí lẹ́tọ̀ọ́ láti sọ nǹkan lè wọ nínú Islam ní nǹkan tó máa wá sí lẹ́tọ̀ọ́ tánàbí ṣe lẹ́tọ̀ọ́ ẹnìkan kò lẹ́tọ̀ọ́ láti sọ ọ́ dé wọ̀ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ bá ṣe léwọ̀ ẹnìkan kò lẹ́tọ̀ọ́ láti sọ ọ́ di èèwọ̀ so ẹ wá rí níta sọ pé ó lẹ́tọ̀ọ́ ká jẹun wọ̀nyí bọ̀ àwọn nǹkan kan mí wà tó jẹ́ èèwọ̀ fún wa tí ò lẹ́tọ̀ọ́ ká ṣe nípa ọdún wọn bóyá ọdún Christmas ni àbí New Year ni àbí Easter ni àbọ̀dún mi tí gbogbo ọdún mi tó wá tún jẹ́ tó bá ti yàtọ̀ sọ́dún Islam táwọn Christian bá máa ń ṣe àwọn kan náà agbọ́dọ̀ gbọ́ nǹkan tó ń pè ní ọdún yé so nǹkan tó ń pè ní ọdún nínú ẹ̀sìn kọ̀ọ̀kan òun ni gbogbo èyíkéyìí nínú ọjọ́ àbí èyíkéyìí nínú àsìkò táwọn yẹn bá ti máa ń péjọ so tó máa wá ń ṣe àwọn nǹkan kankan bóyá wọ́n ń pè lọ síbi kan ni o tó wá ń ṣe àwọn nǹkan kankan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó lọ pé wọ́n da sàlẹ́sà nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó ń ṣe so tó máa fi bí ẹ̀sìn wọn lárugẹ so gbóró nǹkan báyìí ni a mọ̀ sí ọdún kò bá jọdọ ọdún náà ń ṣe ni o kò bá jọdọ oṣù ni o kò bá jọsọ ọ̀sẹ̀ ni tó gbọ́n tó wá ń jẹ́ báyìí nínú àwọn ẹlẹ́sìn míì bóyá àwọn ẹlẹ́sìn Kírísítẹ́nì àbáwọn ẹlẹ́sìn míì ni kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí bá wọn ṣe torí pé ara ẹ̀sìn nìyẹn wà látàntorí yẹn látàntorí pé kò ní ẹ̀tọ́ kí mùsùlùmí bá wọn ṣe gbogbo orú nǹkan báyìí àwọn kan tí ò lẹ́tọ̀ọ́ kí yẹn bá wọn ṣe àkọ́kọ́ náà kò lẹ́tọ̀ọ́ ká lọ sí church níjọ́ Christmas àbí níjọ́ New Year àbí káwọn náà wá wọ aṣọ irú aṣọ táwọn náà ń wọ káwọn wọṣọ tuntun káwọṣọ ọdún lọ́jọ́ Christmas àbí lọ́jọ́ New Year kò lẹ́tọ̀ọ́ àbí ká máa wá kí wọn ní kíkí tọdún bó ṣe máa ń kíra wọn yẹn so wípé bóyá káwọn ṣe happy Christmas àbí gbogbo tó bá tún jọmọ́ báyẹn táwọn máa fi kí wọn nínú ọdún wọn kò lẹ́tọ̀ọ́ ifo tó bá kí wa báyẹn gan àwa lè wá nǹkan mi tá a fi dá wọn lóhùn tí ò ní jẹ́ èyí táwọn fi ń kíra wọn yẹn àbí káwọn náà wá ṣe ilé wa lọ́ṣọ̀ọ́ àríkẹ́ tọ́dún bá ń bọ̀ so wọ́n máa oríṣiríṣi ọ̀ṣọ́ náà máa ń ṣe ilé wọ́n ra bóyá bí àwọn iná àwọn oríṣiríṣi nǹkan tó máa fi ń dírẹ́sì ilé látàntó bí ọdún yẹn kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí bá wọn ṣe àbí ká máa tún gbogbo ọ̀nà ṣe ká máa faná sí ojú ọ̀nà nítorí ọdún yẹn gbogbo táwọn Christian bá máa ń ṣe tó wọ́n fi ń jẹ́ àpẹẹrẹ ọdún yẹn tó máa fi ń wẹ́kọ̀mù ọdún yẹn kò ní ẹ̀tọ́ rárá kí mùsùlùmí kó máa bá wọn ṣe gbogbo orú nǹkan báyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà New Year táwọn mùsùlùmí ká máa wá kóra wájọ ká máa láǹ ṣàdúrà New Year àbí ká máa láǹ náfìlà New Year kò gbogbo eléyìí kò lẹ́tọ̀ọ́ torí kò sí nínú ọdún wa àbí gbogbo nǹkan tó bá lè ṣe tá máa fi ràn wọ́n lọ́wọ́ lórí ọdún ẹbọ wọn tó ń ṣe yẹn so lẹ́tọ̀ọ́ gbogbo eléyìí ò lẹ́tọ̀ọ́ fún wa Islam ò fẹ́ ká ṣe gbogbo orí eléyìí ntí Islam kan gbà aláìní pé tó bá gbé oúnjẹ wá fún wa tí èsì pé àwa la lọ síbi tó ti ń sọdún yẹn bọ̀ wọ́n gbé wá fún wa gẹ́gẹ́ bí àwọn níbọ̀ wa kò sí tí ó burú nù kí á gbà àmọ́ gbogbo ilé ìta kà lẹ́yìn yẹn kò lẹ́tọ̀ọ́ kí á bá wọn participate rárá nínú ọdún wọn yìí nínú àwọn ìdí tí ò fi lẹ́tọ̀ọ́ ká bá wọn participate nínú ọdún yìí ni pé tábà nínú Al-Qur'an Ọlọ́run jẹ́ kó máa yé wa pé Ọlọ́run bá sọ báyìí nínú Suratu Al-Jathiyah Ọlọ́run ní ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون
Ọlọ́run ní a ti fún wa Ànábì wa Muhammad so àti gbogbo àwọn àlùmọ̀ a fún yín ní ṣẹ̀ríà a fún yín ní ìlànà so ìlànà yín ní kẹ́ tẹ̀lé ẹ má tẹ̀lé ìlànà àwọn míì ẹ má tẹ̀lé fẹ́nu àwọn míì ìlànà Islam nìkan ní kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá sọ nínú Suratul Baqarah náà àyà 120 Ọlọ́run ní wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka minal ilmi ma laka minallahi min waliyyin wala nasir Ọlọ́run tó bá tẹ̀lé fẹ́nu wọn tó bá tẹ̀lé ìrànú tó ń sìn lẹ́yìn ìmọ̀nà tó ti wá dé bá wa Ànábì wa Muhammad àti àwọn àlùmọ̀ rẹ̀ náà so kò sí olùrànlọ́wọ́ kan fún wa lọ́dọ̀ Ọlọ́run ọba so a gbọ́dọ̀ tẹ̀lé wọn níbi ọdún wọn bẹ́ẹ̀ náà ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá ti ń ṣe bí àwọn àjọ kan so òun náà wà ní ara wọn nìyẹn nínú ẹ̀rí mìíràn tó jẹ́ káwọn pé àgbọ̀rọ̀ pa wọn ṣe nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọdún wọn òun náà ni hadith tí Abu Dawud gbà wá wọn nígbà tí Ànábì wa Muhammad tó dé Madina tó bá wọn máa ń ṣe eré láwọn ọjọ́ méjì kan Ànábì wa ń bèrè pé àwọn ọjọ́ méjì tẹ̀ yàtọ̀ sọ́tọ̀ tẹ̀ fi ń ṣeré yìí báwo náà ṣe jẹ́ tó wọ́n sọ fún Ànábì wa Muhammad pé bá a ṣe máa ń ṣeré nígbà tá a fi wà ní kí Islam tó dé nìyẹn bá a ṣe máa ń ṣeré láwọn ọjọ́ yẹn nìyẹn so Ànábì wa ń sọ fún wa pé Ọlọ́run ọba ó ti fi ọjọ́ méjì mi pààrọ̀ fún yín ìtumọ̀ yẹn ni pé ẹ fi ọjọ́ méjì ti tẹ́lẹ̀ yẹn lẹ̀ so gbogbo ọdún tí a bá ti ṣe ọdún Islam a gbọ́dọ̀ máa bá wọn ṣe so ọdún Islam nìkan ni a gbọ́dọ̀ máa bá wọn ṣe àdé nínú ẹ̀rí mi náà ni pé Ummu Salama ló gba àdìsí ẹ wá àdìsí Hasan àwọn ní Ànábì a máa gbààwẹ̀ níjọ́ Sátọ̀dé àtijọ́ Sunday púpọ̀ ìgbà tó wọ́n bí Ànábì pé kí ló dé tó fi gbà níjọ́ Sunday àtijọ́ Sátọ̀dé púpọ̀ Ànábì ní innahuma yawma 'idil lil mushrikin fa ana uhibbu an ukhalifahum torí pé ọjọ́ tí àwọn ẹlẹ́bọ àwọn aláìnígbàgbọ́ tó wọ́n ń ṣe ọdún nìyẹn Ànábì ní èmi Ànábì wá fẹ́ yapa wọn mo fẹ́ yapa wọn mi ò fẹ́ wọn ṣe bí wọn so a gbọ́dọ̀ máa bá àwọn kèfèrí ṣe ọdún wọn rárá àdé nínú àwọn ìgbà wa tó wá tọ̀rọ̀ àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí Imam Bayhaqi nínú Sunan al-Kubra Imam Bayhaqi wọ́n sọ ó gba ìgbà wa kan lọ́dọ̀ Umar bin Khattab Umar sọ báyìí pé ijtanibu a'da Allahi fi 'aydihim gbogbo àwọn tí wọ́n bá ti ṣe Islam bí àwọn Christian àbáwọn Jews ẹ jìnà sí wọn nígbà tó bá ń sọdún wọn ẹ má bá wọn ṣe ọdún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà ń lọ́dọ̀ Umar bákan náà tí Sayyidina Umar ń sọ báyìí pé la ta'allamu ratanata al-a'ajim wa la tadkhulu 'ala al-mushrikina fi kana'isihim yawma 'idihim fa inna sakhtata tanzilu 'alayhim Umar ń sọ báyìí pé ẹ má kọ́ bí orin àwọn tí wọ́n ń ṣe Lárúbáwá bá sì máa ń kọrin wọn àwọn ẹlẹ́sìn àtọ́wọ́n sẹ́sìn Islam orin tó máa ń kọrin ẹ̀sùn ẹ̀ máa kọ ẹ sì máa wọnú chọ́ọ̀chì wọn níjọ́ tó bá ń sọdún torí pé ìbínú Ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ lọ́jọ́ tó ń sọdún yẹn so gbélé ìjẹ́kùn wọn yíwa pé àlẹ́tọ̀ láti bá wọn ṣe ọdún wọn rárá àlẹ́tọ̀ láti bá wọn sọdún wọn rárá àǹdẹ́ntàwádẹ̀ tún wò bákan náà àwọn sọ̀hábà gbogbo fátíhù gbàtọ́sẹ̀ fátíhù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú so ọ̀pọ̀lọpọ̀ wọn gbà yẹn wọ́n sì wà lórí ẹ̀sìn wọn náà ni àwọn ìlú tán ṣe fátíhù yẹn tán kọ́ńkà yẹn àwọn ìlú yẹn wà lórí ẹ̀sìn wọn bọ̀ kò àárí ẹgbàá kankan pé àwọn sọ̀hábà máa ń bá wọn ṣe ọdún wọn tí wọ́n bá ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ṣe wá nínú ìgbà wa mi náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà àtàwọn àfọ́ onífídíò wọ́n panu pọ̀ pé gbogbo ìlú tó bá jẹ́ ìlú Islam tó pé Islam ló ń kọ̀ntró ẹ̀ àwọn ẹlẹ́bọ tó bá wà ń bẹ̀ gbọ́dọ̀ pọ̀ wọn láyé kan máa wá ń ṣe ọdún wọn publicly so wọ́n gbọ́dọ̀ máa sọdún wọn yẹn láàrin ara wọn ni so gbélé ìjọkún wọn jẹ́ wa pé kò lẹ́tọ̀ọ́ láti bá wọn ṣe ọdún wọn rárá nítorí pé lára ìdí tó jẹ́ kó lẹ́tọ̀ọ́ ni pé Ọlọ́run bá ń sọ báyìí nínú Suratul Hajj aya 67 Ọlọ́run ní likulli ummatin ja'alna mansaka لكل أمة جعلنا منسكا هم ناسكوه so gbogbo ìjọ kọ̀ọ̀kan la gbé ìlànà ẹ̀sìn àwọn tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn tí wọ́n máa sìn tí wọ́n máa fi sin lọ́hùn agbé kalẹ̀ fún wọn agbé ta mùsùlùmí kalẹ̀ fún wọn so mùsùlùmí gbọ́dọ̀ lọ́ máa tún
ṣe àtọ́júrà sí ti tẹlùmí. Gẹ́gẹ́ bó jẹ́ pé ọdún ara ẹ̀sìn ló wà, a rí pé ọdún ara ẹ̀sìn ló wà, gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní ọdún wọn, nítorí pé ọdún ó jẹ́ nǹkan lára ẹ̀sìn. Tá bá ti lọ bá wọn ṣe yẹn àti bá wọn ṣe lára ẹ̀sìn wọn nìyẹn. So eléyìí ò dẹ̀ lẹ́tọ̀ọ́, kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí bá wọn ṣe nínú ẹ̀sìn wọn rárá. Lakum dinukum waliya din. Àwọn ní ẹ̀sìn tiwa, àwọn náà lẹ́sìn tiwọn. Àmọ́ ká wá jẹun wọn tó bá gbé fún wa, so Islam gbà wá láyè. Ìdí Islam bá gbà láyè ká ṣe, a máa ṣe. Ìdí Islam bá ní ká má ṣe, á jìnà sí. Bọ̀tá bá rí mùsùlùmí, bákan náà kò lẹ́tọ̀ọ́ ká máa lọ sí ọ̀dọ̀ Father Christmas, ká máa gbé ọmọ alọ́sọ̀dọ̀ Father Christmas, kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí rárá kó ṣerú nǹkan báyìí. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọdún wọn àgbọ̀dọ̀ bá wọn ṣe, àmọ́ tó máa fún wa lóúnjẹ àbọ̀ fún wa lẹ́bùn, alẹ́tọ̀ọ́ láti gbà torí àárín kankan tó ní kí á má gbà. Bọ̀tá bá rí mùsùlùmí tó wá ń bá wọn tó máa wọn participate nínú ọdún wọn lọ́nà kan àbí lọ́nà kejì, ojúṣe mùsùlùmí ni pé ká kìlọ̀ fún rẹ̀ nìyẹn, ká lè jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn kò ní ẹ̀tọ́, kí Ọlọ́run kó ṣe àlékún hìdáyà fún wa, kó ṣe àlékún ìṣamọ̀nà rẹ̀ fún wa, kó jẹ́ ká lè dúró lórí òdodo. Àwọn tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún wa, kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kí a lè jìnnà sí. Gbogbo tọ́lọ́run bá pa wá láṣẹ rẹ̀, kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kí a lè máa mú àwọn àṣẹ Ọlọ́run bá wá. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.